pété àríyá kò má jọ mí lójú ìwà èèyàn ni báyé bá ń pa àfiwọ́ orí ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ omi lò. Lábẹ́jẹ́ sínú pété àríyá kò jọ mí lójú ìwà èèyàn ni báyé bá ń pa àfiwọ́ orí ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ omi lò. Ilẹ̀ àjígbá ọjà àjínà ọ̀nà àjírín odò àjípọ́n orin àjígbá lórin ọ̀tẹ̀ yìí tó bá gbọ́dọ̀ kó fẹ́ lómi gbọ́ ọmọ sọnù lọ́wọ́ àgùntàn rí kọjá kó máa sọ pé nǹkan ń bẹ ó jẹ́ má dáwọ́ máa finú wénú tó bá finú wénú àjẹwọ́ kiri yóò bá tó gbígbọ́n kọ̀ fọgbọ́n sọgbọ́n dọ́gbọ́n ẹ̀ ó pọ̀ sí májẹ́ ojú ọ̀yìn òjò ẹ lójú inú wọn dúdú jòrú ọ̀gànjọ́ bàǹtẹ́kẹ̀rì ìta tó mọ́ lóló bàǹtẹ́kẹ̀rì ìta tó mọ́ lóló ó dẹ́tí nínú jùdí àmúlọ àkókò bẹ́ẹ̀ o. Ẹ kú dédé àsìkò yìí. ọ̀rẹ́ ó sì mọ ìfẹ́ ó sì mọ ó ti kú ti pẹ́ ó rà ní. Ẹ má wọ kúrò ń bẹ̀ Jogun Omi TV náà ibẹ̀ lẹ já sí. Kàmáwá pété àríyá ìwà ẹ̀yọ̀ nìyẹn. Ẹ ti mọ̀ pé tó bá di ọjọ́ Tuesday báyìí lẹ máa ń pàdé olólùfẹ́ yín ọmọ yín àbúrò yín. Démiládé Àbẹ̀kẹ́ aya Jẹ̀lílì Kọ́ládé aya wọn lódòǹbùrú lẹ́dẹ̀mọ̀ pọ̀ àrógun yàkùn àgbóní. àgbàrẹ́kẹ́ ni ẹjọ́ wa náà sọ́kò dára yìí o. Ẹ jẹ́ kí kíkí wá iléeṣẹ́ yìí. orin àdàgbé bílẹ̀ bá dá tán wá kú. Honourable Chief Adéjùmọ̀ Peter Olúwafẹ́mi. àgbà ògùn ni. Àwọn ló jẹ́ kẹ́ ẹ máa láǹfààní àti máa gbọ́ wa ní ketekete. tẹnulẹ́nu lẹ́nu fi kí wọ́n sí o tójú yójú ló fi là kedere. Lábẹ́jẹ́ sínú pété àríyá àtàbẹ̀jẹ̀ sí wọn pété àti àkójọ. Bákan náà ni mo kí GM mi. Akọ́láwọlé Àbẹ̀fẹ́ ẹwà èdè. kò sẹ́nu jẹ́jẹ́ kápáyàmọ́ra kálẹ̀ rárá dá bàbá jáwọ́ kó ṣòkò. Ọlọ́wọ́ bọ́tìnì mi lódì kejì lọ́hùn mo kí ọ o. àwọn tọ́jọ́ kó tẹ̀wà ni ò jẹ́ ẹ̀wà òtọ́pọ̀ òun ògùn kò. ó dálẹ̀ wá kó fẹ́. Ẹ mọ̀ yí pé ní tó bá dọjọ́ Tuesday lẹ̀ máa ń gbádùn èmi ọmọ yín Àbẹ̀kẹ́ ẹlẹ́nu abẹ́ lápẹ́ tó ètò òun náà ní ẹlẹ́nu abẹ́. kò ṣeé jẹ́ bí àsùnjẹ. Jogun Omi TV lẹ́ ń wò ní kẹ́tẹ́kẹ́tẹ́ èyí tá a kalẹ̀ sí Army Barrack ní Kẹ́lẹ́bẹ̀ nílùú Òṣogbo. kò jọ mí lójú ìwà èèyàn Oh yes, kankan. kíyàwó ta fẹ́ o. Àǹtí Àbẹ̀kẹ́ bo ni mò ń gbà lọ nírọ̀lẹ́ tòní. káyàmọ́ níbọ̀ kọ́ lè kú kọ́kù. Fáǹfààní ẹ̀yin tẹ́ ń wò wá lórí ẹ̀rọ gàá mi létí yín. ó yẹ ká fura sí àwọn ẹni. Ẹ̀jẹ̀ abá ń polówó ọjà yín ṣe mọ̀ pé ètò gbogbo ti gbà orí afẹ́fẹ́ láti ń polówó ọjà báyìí. ó lọ́kọ̀ọ́ta Ọjà tá a bá polówó ní Jogun Omi tí ò bá tà ẹjẹ́ àsọfẹ́ nìyẹn pé ó lọ́wọ́ karùn-ún náà ni. ẹ̀bà títọ̀ òkúta má di pàtẹ́pàtẹ́. Ìyá wa ẹ̀jọ̀ òkú fẹ́ ìfún ẹran ló máa bèrè fún. yóò béèrè fún ní dandan. kò tán tó bá dàbẹ̀lẹ̀ lérò ìyàwó. ẹ̀sán dítán obìnrin ní yóò rọmọ ẹ̀ lọ́rùn. Ètò tó mọ́yán lórí olè máa ń gbọ́ lórí Jogun Omi TV. lábẹ́jẹ́ sínú pété àríyá Àǹtí Àbẹ̀kẹ́ bo ni mò ń gbà lọ nírọ̀lẹ́ tòní. ó lè tẹnu mi rùn. Ọ̀dọ̀ alábòsí ni mò ń gbà lọ. ẹni tí mo Àǹtí mi fẹ́ràn àbòsí ní ṣíṣe púpọ̀ jù. gbọ́ òjíṣẹ́ ni Ẹni tó ṣàánú ẹ tó ṣèrànlọ́wọ́ fún ọ sọ mọ̀ pé òótún ṣàbòsí ẹ̀ náà ni. wọ́n ń bẹ́ o. kí á Ẹ dúró ná àǹtí kí ló dé tábòsí rọ̀ yín lọ́rùn báyìí gan-an. mọ́tò tó fi ń ṣègbà. Táǹtì bá ń ṣàbòsí ẹnìkejì tàbí búọ̀dá tó bá ń ṣàbòsí ẹnìkejì ẹ ní rí eyín wọn níta wọn a máa sọ tí ó mọ lọ sínú lẹ́lẹ́lẹ́ ní náà ni wọ́n ń bọ̀ àbòsí pa yín kú sà ìwọ láyé sí i. tó bá dẹ̀ jẹ́ kóbìnrin náà ní lọ́dọ̀ tí àbòsí pa yín kú mà. Ìwà èèyàn ní ó di dandan wọn bẹ́ lómi lọ ní kọ̀ǹfàmù. bíwà ẹ bá lọ dára púpọ̀. Èyí àbòsí lọ̀rọ̀ tí mò ń sọ nípa èyí. ẹlẹ́ wọn sì máa pè é. Ṣé ẹ mọ̀ pé ẹni tó ṣoore kàbìtì tó ṣoore kàǹkà fún yín tó bá tún dáadáa kan tó sọ yín dèèyàn ìmọ̀ bí ẹlẹ́jọ́ ẹ wá rí i pé ó kù díẹ̀ káàtó wípé wọ́n lórí ẹ wá dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ ìgbà náà lẹ wá dọ́rọ̀ rẹ̀ lẹ̀ ọmọ òjọ́ ìgbà náà lẹ wá ráṣìṣe tó ti ṣe sí rí lọ́jọ́ tó ti pẹ́ bá a ti mọ̀ bẹ́ẹ̀.
káì ọlọ́run àlàáká aláìmoore fa. rí bí ẹ̀yin ṣe rí ẹ̀yin ti sọ bínú ẹ̀. ẹlòmíì a máa ṣoore á nítorí pé wọ́n ti ń ṣàbòsí òun tàbí wọ́n ń sọ ọ̀rọ̀ òun lẹ́yìn òun ò ní ṣoore mọ́ tàbí òun ò ní ṣe tó ń ṣe mọ́. ọ̀rẹ́ mi dà mí èmi náà dọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ mà ti di púpọ̀. burú jọmọ èèyàn lọ ìyàtọ̀ tó wà níbẹ̀ jẹ́ ẹ̀yìn o. Abẹ́yẹ sínú pèsè àríyá. àríyá ọ̀hún Ẹ̀bà. Ayé máa ń pa fi wọ́n. àbí wọn ò rí ẹ wọn abẹ ọlọ́run bó ṣe rí nìyẹn Saoty. ọ̀rẹ́ ẹ̀wà ẹni o kájọ ní tèmi. ẹ má jẹ́ ká máa ṣàbòsí àti kéèta tẹ̀m̀bẹ̀lẹ̀kún ara ẹni tí ò mọ̀ọ́rẹ́ ló pọ̀ sí jù ẹ jẹ́ ká máa ẹjọ́ nígbà tí àǹtí mi aláàánú wọn olóore wọn ẹni bí ọkàn wọn nígbà tẹ́ni yìí ṣoore fún wọn kòríkòsùn làǹtí mi mọ̀ pé àǹtí mi wá rẹ́ni rí kòríkòsùn pé ọlọ́run ọba mi rèé mẹ̀sáyà mi rèé dájú sákẹ́ ẹni tọ́lọ́run ọba mi rán sí mi lélẹ́yìí ṣùgbọ́n gbọ́ òkú díẹ̀ káàtó àǹtí wọ́n mọ̀ yọ sọ́ọ̀kì ìgbà náà náà mọ̀ pé láwọn béèrè wíìgì kan lọ́wọ́ ẹ̀ tí ò yá wọn àwọn ní patí ńlá táwọn fẹ́ lọ àwọn wá béèrè pé ṣù tó ṣẹ̀ṣẹ̀ rà yẹn kó yá wọn àwọn fẹ́ lọ sí patí kò yá wọn nígbà yẹn ọlọ́run wá dénú ayé rẹ ọwọ́ gbàgbé ẹni tó ti kọ́kọ́ ṣoore fún ọ ẹni tó fi ṣàtẹ̀gùn ìgbà tọ́lọ́run wá dé sínú ayé rẹ ẹni wọ̀n wá mọ̀ ṣe mọ́ ìwọ́nà ọlọ́nà. orúkọ nìkan òun nìkan ni èèyàn lè yan oúnjẹ èèyàn ní èèyàn lèèyàn máa jẹ́ fún àbàdà ìyówù wà. àwọn tó sọ lóore lánàá tó lọ́n bá dé sínú ayé wọn lénìí ìgbà yẹn ni wọ́n máa rántí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ wọ́n ìgbà tó ń ṣoore fún wọn ò ṣàbúrú fún wọn nígbà yẹn oúnjẹ èèyàn ìgbà tí owó wá dí ọwọ́ wọn ìgbà yẹn ni wọ́n wá rántí aburú èèyàn ní ọlọ́run àlákẹ́ ẹni tó rántí aburú nígbà tó di olówó tán ẹ má jẹ́ kó orí ó sú yín ṣe ẹ jẹ́ ká máa ṣe oore síwájú sí ni. ìka ẹnìkan Démiládé Àbẹ̀kẹ́ ẹlẹ́nu abẹ́lá porúkọ mi. sádì ẹnìkan ẹ ò ní rẹ̀. ṣé ẹ mọ̀ yí pé ní tí ẹlòmíì bá wà tó jẹ́ pé ó bá ń tajà ó wá sọ pé òkè ọ̀rẹ́ mi bí wọn náà ṣe di liability tó ń jókòó sílé ìkó ọ̀mọ̀bámọ̀ ẹ dákun torí ọ̀rẹ́ mi ó yá ọjà tí mò ń tà ó yá jẹ́ ìfọ̀nà ọ́ níjọ́ tó o bá ti fọ ọ̀nà ọ̀rẹ́ rẹ níjọ́ náà ni ó ti mọ̀ wá ṣubú rẹ. sáàkì fún dòdò ajá wa ló yẹ ká máa wí dòdò ṣe ń dá wa ẹ ò fura arúgbó tó dá ní àgbà ẹkẹ ní ẹjọ́ wa náà sọ́kò dá wa yìí o. ènìyàn tó dá dòrin àdàgbé ilẹ̀ bá dá tán wá kú ọ nìkan. ó yẹ ẹ́sìkẹ́ ibi tí mò ń lọ gangan nìyẹn nígbà tẹ́ni tó o fọ̀nà hàn tó o sọ dèèyàn tó jẹ́ pé ojú onílárí ojú rówó ti bẹnu nígbà tọ́lá bá dé tí gara bá dé ìgbà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ wá máa rí àṣìṣe rẹ̀ gbogbo ẹni tí ìwọ tó ń wò mí tó ń ṣoore fún tí ó padà wá máa rí àṣìṣe rẹ̀ ọlọ́run ò ní jẹ́ kó o ṣoore fún. mọ̀ sínú jẹ́jẹ́ kò ṣẹnu jẹ́jẹ́. èèyàn bá mọ̀ síkún tó mọ̀ síkún tó ń zẹnu jẹ́ẹ́jẹ́ ọ́. wọ́n lọ́kùn díẹ̀ lápò bàbá. ọlọ́run àlòkù díẹ̀ lápò màmá o. sọ pé òun ògùn kòkó ó dálẹ̀ wá kó fẹnu ẹ̀ ṣẹ́gbẹ̀ ìkànnì kan wá fẹnu ẹ̀. wọ́n padà ṣàdúrà fún ọ ní ọlọ́run ọlọ́lá ń gbọ́ àwọn tí wọ́n ṣoore fún lánàá tó jẹ́ pé ńgbà tí wọ́n ń jẹ́ màmá rere màmá kẹ̀ nígbà tí wọ́n ń jẹ́ bàbá rere bàbá kẹ̀ tó o ṣàánú wọn tó o gbé wọn dìde nígbà tí wọ́n ń sunkún tó o nomi ojú wọn nà ìgbà tí wọn ò rí jẹ tó o jẹ́ kán rí jẹ ìgbà tí wọn ò rí mu tó o jẹ́ kán rí mu ṣé o mọ̀ pé àwọn náà ti dolówó òní àwọn náà wá ń bẹnu àtẹ́lù ìwọ báyìí gbogbo òṣèdá tó bu ẹnu àtẹ́lu olóore àwọn náà ò lè gòkè ó yẹ skẹ́ń. olórogún ṣọyẹ ká fura sí àwọn ẹni. a lè fura sọ̀rọ̀ ẹni ọ̀rẹ́ tá a bá ń bá rìn tá a bá ti ń fura sí ẹ jẹ́ ká ṣe gààyà fún. ọ̀tọ̀yé pọ̀lọ̀ ní tòun ìyàwó ṣe fẹ́ kọjá yìí ó tú ó fẹ́ kó tú ó. ẹ̀bà kí tòun tó má di. tó bá dẹ̀ jẹ́ pé ọkùnrin náà ni tí ọkùnrin bá ti ran ọkùnrin ẹgbẹ́ ẹ̀ lọ́wọ́ ó máa kú sílé rẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́
bóun ló ń sùn nínú yàrá ìyàwó ọ̀rẹ́ ẹ̀ ni bọ́ọ̀rẹ́ ló ń sùn ní yàrá ìyàwó ẹ̀ ni ẹ̀ ní mọ̀gbà yẹn ṣùgbọ́n njọ́ tí ọ̀rẹ́ rẹ̀ bá ti lè lówó tó ti wọ̀ ọ́ sùsùn tó ní ìwọ ló ń bó káàdì níwájú eléré ńlá yìí níjọ́ tóun náà bá ti mú pásù kan báyìí tóun náà bá bẹ̀rẹ̀ sí ní bó tó ń bó káàdì yẹn tó ń bó káàdì yẹn á wá wù ẹ́ pé kí ló ná tó ná ò ná ó ti gbàgbé pé ìwọ ni foundation. tí má fẹnu rí kó má ṣàì tó bá kíyèsí ọmọ tàbí ọ̀la màá ní wọ́n káfẹ́ràn. ó ti gbàgbé pé wọ́n ní foundation ìwọ ni kòkó ọ̀nà ọ̀hún níjọ́ tó náà bá ti bó káàdì níwájú eléré á wá máa wẹ̀ í pé ní and then kí ló tún ṣẹlẹ̀ àwọn náwó mo náwó oníyàwó mo níyàwó òkọ́lé mo kọ́lé ó ti gbàgbé pé ilé tó ń kọ́ tó ń sọ pé òun gbéyàwó àtọmọ sí owó tiẹ̀ ló pọ̀ jù ń bẹ̀. àríyá o. Nurudeen Abule Sowo, thank you very much. nígbà tó o bá lówó tó o bá wá lóòtún ní sọ̀rọ̀ mọ́ àwọn èèyàn á pè ọ́ lóṣòónù wọ́n á dẹ̀ pè ọ́ lọ́dẹ̀ wọ́n tún lè pè ẹ́ láhùn gan ṣùgbọ́n àwọn tó o bá sọ̀rọ̀ fún jẹ́ kán fi bí sú ẹ̀ kó o wá wo àdápadà oore látọ̀dọ̀ elédù ọmọ rẹ̀. bí fọlábàrún bá ti mọ̀ bẹ́ẹ̀ ìjàpá sọ pé inú òun ò dáa ṣé bí a ti rí bí ẹ̀yin ṣe rí ẹ̀yin ti sọ bí inú ẹ̀ ń ṣe rí pápẹ́ ẹ sókè wáyà ẹ̀ ṣubú bọ́tọ̀ náà fún ẹ wọ́n bọ̀ wá fẹ́ pa aṣọ tẹ̀yàn dá sílẹ̀ lọ́rùn yìí wọ́n ti rìn báṣọ ṣe fàyà èmi ìrẹsù èèyàn ni mo rí kámúrí ní kábí. èèyàn gbọ́dọ̀ sọ gbọ́yàn gbọ́dọ̀ sọ ìpè ní orí èèyàn bẹ́yàn bá ṣe èṣù gan bẹ́ẹ̀ ṣe ń wo ìgan èṣù gan ẹni tó bá ṣe nǹkan èṣù lèṣù ó ṣe ẹ dákun bọ̀dá mi ìgbà ẹ̀nànú lẹ̀ bí ìtẹ́ ẹsẹ́lí tẹ̀ ń kú lé ọ̀lẹ́ yín tẹ̀ ń rà lé ọ̀rẹ́ yín wá nídìí ẹ̀ẹ́pù sínkínní látọ̀dọ̀ yín wípé ọ̀rẹ́ mo dẹ̀ nídìí assistance ẹ o ṣe é mọ iye púẹ̀mù tẹ́ ẹ kálẹ̀ àtàwọn oríkì tí ọ̀jọ́ra wọn tẹ́ ẹ kálẹ̀ ṣùgbọ́n gbà tọ́rẹ̀ yín fún yín ọ̀rẹ́ yín ọ̀mọ̀ kan rà kí ló dé tó wá dọ́wọ́ ọtí dán tẹ́ ẹ wá dajẹ́ elékùkú tẹ́ ẹ wá ń gbó kálé ẹ dajẹ́ elékùkú ẹ wá ń gbó kálé ẹ dákun sọ ọmọ pé owó tó o ní lónìí torí àwọn kan lọ́lọ́run ṣe fún ọ ẹni tó lọ́n torí rẹ̀ fún ọ lówó tó wá ṣàánú rẹ̀ sọ ọmọ pé 100 maybe lówó yẹn lè denied àǹtí àbẹ̀kẹ́ ilẹ̀ ṣú. ó yẹ skẹ́bí mò ń lọ nìyẹn ó mọ̀ ká àwọn púrọ̀mù àwọn sáàmù tó nítumọ̀ wàá máa kà á ipe ṣó o dẹ̀rí ọ̀rẹ́ ojú orí ẹ̀dẹ̀ tán ṣó o mọ̀ tí mo kàn fẹ́ sọ ń sin ni oh god wow àwọn èbó kànrìnkànrìn àwọn ètí òsínú díkò tí òsínú di sánárè yọgbà mọ́ sọ ìgbà náà ni gbogbo tó o sì fẹnu sọ nítorí ìgbà tọ́rẹ́ rẹ̀ ń fún ọ tó wà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run kọ̀ọ̀ka poem fún ọ ọwọ́ adọ́wọ́ rẹ ọlọ́run wá fowó kékeré tọ́ ọ lẹ́nu wò ọwọ́ afẹ́ fi ìwà rẹ ọ fẹ́ fi hàn ọ̀rẹ́ rẹ tí òun ti pè ọ léyàn gidi tó gbé ilé ayé rẹ̀ tó gbé ilé ọlọ́ tí ọmọ yìí pe ní paramọ́lẹ̀ ni ó kọ ẹnìkan ọmọ mi kan ní sì ń jẹ́ paramọ́lẹ̀ ọmọ mi tí sì ń jẹ́ paramọ́lẹ̀ ni wàláì àmọ́ bìsà fún yàn tí ọmọ pé paramọ́lẹ̀ ni ọ́ ejò tó a bẹ́ lórí títún jẹnuwú jẹ́ òní ọ́ àwa wíta ìwí ẹ wá bẹ̀rẹ̀ sí ní kásáàmù àwọn oríkì èyí tí wọ́n gbọ́ rí láti ran baba ńlá kú yín tí wọ́n wà á gbọ́ rí àwọn ṣègbà náà lẹ́wàá mọ́ láwọn nǹkan kan ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹni tó ṣe ọ́ lóore lánàá ó lè padà béèrè oore lọ́wọ́ ẹ̀ lénìí tó bá béèrè oore lọ́wọ́ ẹ̀ lénìí ohun tí ò ka poem fún ọ lánàá kì í ṣe dandan kí wọ́n náà ka poem fún ẹ jẹ́ ṣàánú ẹni tó lọ́nba ní àwọn nǹkan wà wọ́n á ṣoore fún ọ báyìí wọ́n á dẹ̀ ní ẹ fọwọ́ bò wọ́n á ní ẹ jọ̀ọ́ mi ìfẹ́ kẹ́nìbọ̀dì mọ̀ pé mo ṣoore fún yín ayé ìka ti gbà ọ wàláì àtàlìkì àmà. olórin ìrántí orin ìmọ̀lá fi ń ṣe ìṣítí láńkàyè ohun bẹ́ẹ̀ ìgbà tí. ọ̀rọ̀ ní o pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀ Àbẹ̀kẹ́ ẹlẹ́run abẹ́ ẹni tó bá tabá is water for you for ẹ lọ kíní rẹ̀ ó yẹ ẹsẹ̀. ọmọ tó lè jẹ́ tí wà kọ́ lọ́hún lára ṣàwòtí òpin ìgbà tí kúrà ní ọba tí ọlọ́run má jẹ́ kó rí mi tí ó. èèyàn ní iyọ̀. bàbá dùn
máa wùwà èèyàn ó di dandan ẹ jẹ́ wò ó obìnrin tó bá ọkọ jìyà ọba jìyà tí fábàdà ìyàwó bàbá wọ sáfúlẹ́ẹ̀tì kò tijú ọmọ ń gbọ́ n ò lè sáré mọ́tò kí n kọlu kẹ̀kẹ́ ẹskísà ìgbowó dọ́wọ́ yín tán àwọn ọmọ ladies skẹ́kẹ́m ṣé ẹ mọ̀ pé gbà náà nìyàwó yín ò wá máa rámú mọ́ ìgbà yẹn láwọn tán pọ́ntán látòkè títí dé sàlẹ̀ irun ìyàwó yín bó ṣe palàbà tó jẹ́ pé dìmọ́lẹ̀ ní mọ́ gbélé ọlẹ́sẹ̀ ń gbà yẹn ṣùgbọ́n ṣe o ti ráwọn tán lo wig oní bíi 500,000 ìyàwó rẹ tí wọ́n ń dàdí mọ́lẹ̀ kọ̀ wá wú ọmọ torí pé ìgbà yẹn ni ò já àwọn tó wá já yẹn á dá fún ọlọ́wọ́ bọ́tìnì mi ò ní dààmú. ìyàwó bá bẹ̀rẹ̀ sí ní máa ronú yẹ̀ẹ́sìkẹ́ á dá fún ọlọ́wọ́ bọ́tìnì mi ìgbà yẹn lẹ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé wọ́n wà mọ́ bọ́n parí ìjà tí wọn ò bá ń parí nígbà tẹ́ ń jẹ ilé elépo ilá tí ò lẹ́ran wàrà onígun bẹ́sikẹ́ àwọn dókítà ti ní wàrà yẹn máa ń ṣiṣẹ́ lára ẹ dákun bẹ́ẹ̀ bá jẹran sẹ́run ò lè ṣiṣẹ́ lára yín ni. ọ̀yàwó wa máa wò pé tí ìbá ṣe torí ọmọ ìyá ọmọ ni mò ń jẹ ẹ dákun torí ọlọ́ngbọ̀n láwọ́ adé tán àwọn oní Brasilia àwọn tó jẹ́ pé eré ìbejì tí ń bẹ wájú àwọn obìnrin tá a kó gágà yìí àwọn obìnrin ẹlòmíì ń lo ètò àfimọ́ kó lálágbèkọ́ tá àfimọ́ kó a máa lo ọlọ́gbọ̀n ẹgbẹ̀rún. ọ̀tàn ọ̀rọ̀ bàbá rẹ̀lẹ̀ lọ́wọ́ wọn. ọ̀rọ̀ tí bọ̀dá mi yẹn tó jẹ́ pé ó padà dàyàwó ẹ̀ ìjọ mẹ́jọ lẹ máa gbọ́ ọlọ́run tí n bá sọ fún yín ẹ̀yin aráalé ẹ máa pè é máa wọlé ni ẹ má gbé kúrò bẹ́ẹ̀ Jogun Omi TV òkè báyìí òun làwa máa wá oyesken. nígbà ọ̀rọ̀ bá wá bọ́rẹ́lẹ̀ tán wọ́n wà mọ́ ṣẹ́jú pàkó lórí ara wọn bíi màálù gbé mángòrò bọ̀dá mi rèé dirin wọ́n rí bíi pọ́ọ̀sì tí olówó nú o etí wọn rèé bíi tewé gbàgò mọ́ ṣẹṣẹ tí rè bí ewé gbàgò bí etí káláwálé wọ́n jẹ́ ìgbà náà níyàwó wọn ọ̀wá tí bọ̀dà bá ńlá ilá aláṣepọ̀ mú abọ́ báyìí àtàmọ̀lá alá fún oh God bọ̀dọ̀ ọ̀la abọ́ báyìí tí ń bá relé wọn ìnìbú ọ̀dà kí ló dé tí ọ̀bà tó ẹjẹ́ ìyàwó yín ó bù sẹ́yìn gbà ó ti tó báyìí sórí ilá àṣepọ̀ yẹn mo láìkẹ́ bọ̀dá mi owó ti wá dé bọ̀dá mi ti wá lọ Mr. Beast bọ̀dá mi ti jẹ ṣàwámà ìyàwó wá wà lé ọwọ́ ṣe láṣepọ̀ lọ́jọ́ kan bọ̀dá wa ní kí ni who's come rubbish tó gbé sórí tébù ilá àṣepọ̀ tó dùn lẹ́nu yín jò ní ọwọ́ àdí rọ́bìsì lónìí ẹ dákun ẹ̀yẹ tẹ́ ẹ wà lé ilá àṣepọ̀ ti di rọ́bìsì níwájú bọ̀dá mi gbà wọ́n ti rí àwọn alákòótán àkódọ́rùn báyìí tí wọ́n wá san ọ̀dọ̀ olówó iyebíye wọ́n san mọ́jú ni àwọn wá ní bọ̀dá mi wá ń wù ìyàwó tọ́mọ jìṣẹ́ jíyà rẹ o ìyá àṣẹ́lẹ̀ ọmọ ọlọ́mọ tẹ́ ẹ bá rọ́ ọmọ ọlọ́mọ nígbà náà bọ́rùn rẹ ṣe rírè bí ètò fi ń kà àkọlé nílé pátákó nílé ìwé tẹ́ ẹ bá wá rí ìyàwó mi gan nígbà náà ìyàwó bọ̀dá mi tẹ́ ẹ bá rí rìdíìmù rí ọ̀jáde dáadáa o mọ́ńtè rẹ ṣe lókun ọ̀nà ní ìsìn ìtọ́láwádé ẹ̀dákun tí rìdíìmù ọmọ ìkébé ni mò ń sọ tí ìkébé rẹ bá bọ́ta ìtọ́lọ̀ ń kó fún táyé kẹ́hìndé tọ́lọ̀ yàn máa látòdì ọ̀run rè kò sóbìnrin tí ò ní táyé kẹ́hìndé ọlọ́run dá táyé kẹ́hìndé mọ́bìnrin wá látòdì ọ̀run ni ó nẹ́ kò rí nǹkan kan kó bẹ bó ṣe rí rè bí àkọ́sọ ọ̀sán bó ṣe rí róńdóróńdó nì ẹ dákun ìyàwó yín ọ̀wà máa lọ òun àmọ́ fẹsẹ̀ rìn bọ̀dá tí wàá dẹ́n tí ń lo mọ́tò lóríṣiríṣi ẹyọ kan ọkọ̀ mẹ́ta ni bọ̀dá mi páàkì sínú kọ́ńpáǹdì wọn mo ní bọ̀dá mo ní àwáyé mọ́dà nǹkan ọjọ́ dìgbò lùkì tàwọ̀tàwọ̀ lẹ́mọ̀fẹ́ yà bọ̀dá mi
bàmúrè lẹgbẹ́ sígi imú ìṣe ká mọ̀ báwọn tọkọlà ni a lè báwọn tọkọlà àbí sáwà ní ìgbà wọn kọlà fún omi àánú ojú yín ti sànù ni torí gbà tí yà ń jẹyìn ọmọbìnrin mọ̀ bá ń jẹ́ ń bẹ̀ ń gbọ́ ọ̀làdé kí ló dé tẹ́ ẹ̀jọ́ náà tọ́lá wò. àyànga sí obìnrin ọkùnrin tó bá tíyàwó rẹ̀ bá jìyà tí ò jẹ́ kíyàwó kó domi toro ẹ má bínú wáàsí lọ́ọ̀yà. tálẹ̀ gbàrà lé lẹ́yìn ọlọ́run lókè bàbá god. yóò bàṣà ni mo tẹ̀lé wọ́wọ́wọ́ ẹ̀wọ́ yóò bàṣà ni mo tẹ̀lé. bọ́líwà rẹ bá tẹ̀rọ ọ̀rọ̀ Yorùbá ní ìṣẹ́dákun torí ọlọ́run sẹ́nu òní bọ́ sásọ olúwa rẹ àwa wíta ìwọ̀n alẹ́lẹ́nu abẹ́ ẹ̀mọ́ ẹ̀dákun ibi tí mo ẹ̀dákun ṣe mo búyàn báyìí lẹ́yìn bọ̀dá mi tí mo wọ́n gùn ẹ̀dákun torí ọlọ́run torí mo bọ̀dá mi bó ṣe gùn ré o bí àkọ́sọ ọ̀pẹ̀ ìbò ọ̀rọ̀ bọ̀dá sú mi o mo ní bọ̀dá bọ̀dó sì mọ dẹ̀rín ara ni bí ọ̀pẹ tí ná mọ́ kó sì máa wọrí máa ṣe nǹkan fún ẹ̀dákun torí ọlọ́run èmi tí ò sì mọ̀ pé òun ò dògún ọdún tí ń dọ́gbọ̀n oṣù ẹ̀dákun gbà tó wóde ṣé kò yẹ kí bọ̀dọ̀ lámi toro ṣé ò yẹ kí bọ̀dọ̀ lámi toro kí bẹ̀rẹ̀ bá wá lámi toro ṣé ò yẹ kí ìyàwó wọn lámi toro kọ́ lámi toro kó náà mọ̀ ìpẹ́rẹ́ kọ́ mọ̀ pé ìyá kìíní àṣàbí egun níyàwó bọ̀dá mi mọ́ra lọ́jà ń gbà náà o tí ó ṣe sínú lásìpọ̀ bọ̀dọ̀ lálálá èmi ọmọ pé bọ̀ ìyẹn atúmọ̀ lágùn nígbà bọ̀dá bá tún lá tán gbàlejò bá wà lọ́dọ̀ wọn àlejò ìwá bọ̀dá mi lọ bọ̀dá ti wá dẹni tí ń gbàlejò báyìí ọmọ gbọ́ náà mi ìfẹ́ kó dé bíbá yìí o àwọn àlejò kan wá mí bọ̀ bíbá mo ti separate rúùmù rẹ rúùmù tó jẹ́ pé bọ̀dá mi lòun ò lè dá sùn yàrá lòun àti ìyàwó rẹ̀ ń sùn ńgbọ̀ láwá dé báyìí bọ̀dá ti wá dẹni tó lè dá sùn báyìí o torí àwọn alátìlúlẹ̀ àwọn fònà gáú àwọn fònà him àwọn afọ́rọ̀ tọmọbìnrin mi àwọn tó wà ń gbòòrò báyìí tán bá gbọ́wọ́ lé ọkùnrin mi lọ́pọlọ báyìí tán bá ń jà ródóródó báyìí yóò dàbí ìgbà táwọn mọ̀mọ́ wa ń rí alẹ́ tẹ́ nígbà tá a wà ń kéke ni lónú ọmọ sùn wọn ni inna lillahi wa inna ilaihi raji'un orun náà lẹ̀ ń sùn yìí o yóò mọ sọ pé I love you ìyàwó rẹ̀ náà lé yìí o ẹ̀ lọ́ọ̀fù ìyàwó yín mọ́ àwọn obìnrin kọ́ náà mọ̀ sàánù wà mọ́ ni ẹni pé ṣe bí ọ̀rọ̀ náà ni mò ń bá sọ lórí ọ̀rọ̀ tá a sọ lánàá àdìbòdà mi ti yabara mọ́ọ̀rẹ́ jẹ ní kíni kọ́gbà tìyàwó wọn mọ́ àwọn àtìyàwó wọn ọjọ́ sùn mọ́ wọn láwọn olè jọ faṣọ kan náà bóra ẹ̀dá kún gbàtẹ́ sáǹsẹ̀ fẹ́rẹ̀ bí àná yìí ó ti ń jẹ́ lásìkò aṣọ kan náà wọ́n fi ń bóra o ọdọọdún bọ̀dá mi wí mọ́ o wọ́n mọ̀ bí mo síkún lórí ara wọn ni wáàsí lọ́ọ̀yà o pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹni tó bá tabá ẹ̀dá kun ẹ lọ clean mouth àǹtí àbẹ̀kẹ́ èmi ọ̀bá yàn wí o. ìgbà tó ti bọ́rẹ́lẹ̀ tán. ọ̀tá ẹni olòdì ẹni là ń pé kó sọ̀rọ̀ wẹ̀ tán. ọ̀tá ẹni là ń pé kó. ìgbà tán bá wá bẹ́lẹ́lẹ́ ìgbà náà lẹ́wàá rí ara wọn wà rọ̀ bí ọbẹ̀ ẹnu páànù sẹ́ẹ̀mọ̀ pọ̀ bẹ́ẹ̀ ẹnu páànù tó bá wà lórí iná ní má lò gbéraga tán bá ti sọ kalẹ̀ báyìí ọba diwẹ́lo òun ọba ti sì lẹ́ẹ̀kan náà ni àmọ́ ọbẹ̀ kòkò òun tó mọ̀ sọ létí tí síkọ́síkọ́síkọ́síkọ́ ara wọn wà wálẹ̀ ẹni tọ́bọ̀ ọjìyà tó bá jẹ́ pé kò yẹ pálọ̀ mọ́ obìnrin tọ́bọ̀ ọjìyà tó wá sọ pé kò yẹ patí mọ́ obìnrin tọ́bọ̀ ọjìyà tó wá sọ pé ẹ̀ lè sùn lórí bẹ́ẹ̀dì kan náà mọ́ obìnrin tọ́bọ̀ ọjìyà tó wá sọ pé òkè ibi ìbà ìlò lédè ibi ìbà ìlò lédè obìnrin tọ́bọ̀ ọjìyà tó ti ọjọ́ lámi tọrọ owó tó jẹ́ ìpè ní ìgbà tí owó dé báyìí owó wò tí ìlú oṣù kan lọ́wọ́ rẹ báyìí mọ́síná sùlásá rùbáhá mẹ́rin báyìí 4+4 ó kò lè lórí ọlọ́run. ó ní bó ṣe jẹ́ ni. báwo ló ṣe jẹ́ àgbà. èmi ọmọ bóyá sí bí ẹnkẹ lójijì jẹ́ àbí fọ́ọ̀kì o ẹbí yẹn léèrè o torí ọ̀rọ̀ yìí ò yí a mọ́. ikú pani ọkùnrin ìdí kí ló ní. bẹ́ẹ̀yàn bá rí ọkùnrin mi yóò dàbí ètò olúwarí ó sórí rántẹ́kí ẹni rárá mo kàn fi ṣàpàwé ni ọ̀rọ̀ burúkú yìí ṣe é gbé yẹ́yìn báyìí mo fi ṣàkàwé ni o. láti lu òyìn wọ́n ṣe súná ọmọ nílé ìdajì ẹ̀ mo wá rò wípé Dàmọ́lá. ọ̀rọ̀ tí mo sọ ń kọ́ kọ́ni ẹnìkankan òbí máa gbà náà ṣe ìyàwó mi sórí mo ṣẹ́ ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ wọ́n wà máa wò ìkan náà wọ́ ìkan tó jẹ́ pé márùn-ún ni kò sí kankan tó lẹ̀ mọ́ ọlọ́run ti bí ọ èyí márùn
kọ̀pọ̀ yóò wá máa ka ìka bíi pé ìka ń lé sí ìka tí ò lé sí ọmọ gé ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ sọ ọwọ́ tó wá gé ọ̀ṣọ́ ti sọnù torí kò yẹ kọ́wọ́ wọn wà ń bẹ̀ mọ́ sorry I love you so much I love wọn wà máa pọ̀ lórí ara wọn ti lẹ́nìkan tanu ẹni tán ní tàn ya Rasulullah ẹ̀yin ọkùnrin ọlọ́run lọ́mọ nọ́mbà ẹni pé ọkùnrin náà dáàdì mi. kì í mọ̀ sọ̀rọ̀ mójìdá láàmú ń sọ àǹtí òbí rere ẹ wálé ọ̀rọ̀ mójìdá ká ń sọ. afẹ́fẹ́ tó fẹ́ yẹn gan ni mò ń sọ fáwọn tó wà nílé wípé Jogun Omi TV ẹ máa wò ká ẹ máa like kẹ̀kẹ́ ẹ̀ máa share ẹ̀ ọlọ́run ọlọ́lá ń gbọ́n ìbábẹ̀kẹ́ lẹ́nu abẹ ni nìkẹ́ni ẹ dákun ṣé mo búyàn èmi ò búyàn o wàláhì tàláhì ọlọ́run wájú orí mi bá parọ́ mọ́ fọmọ ọkùnrin fọ́kọ́ ọlọ́run rèé ògùn ọ̀ngọ́bì gan rèé òní ni ẹ rí mo rò pé ẹ rí ni. èèyàn náà wọ́n máa ń ṣe tí ó dá gan wọ́n sọ ẹ́ di kí ni wọ́n sọ ẹ́ dànù àbí tẹ́ ẹ bá yànnà náà torí àwọn èèyàn ò ní fẹ́ mọ tán sọ yín dà. ó yẹ ẹsẹ̀ ẹ̀dẹ́ kan àwọn ọkùnrin ọ̀mọ́ ẹ̀dá kan ìgbà bá bí mọ́ kọ̀rọ̀ tán èèyàn kan náà ni ọ̀sà sọ fún yàn kò sí bóbìnrin ṣe lè mọ̀ dáa tó yọ̀ rẹ̀ nìkan sí gọ̀gọ̀ rẹ̀ bó bá sì sẹ̀yìn obìnrin náà ni àwọn obìnrin àmọ̀ láǹkùrí o àwọn obìnrin àmọ̀ stọ́bọ̀n o ìkàmọ̀ làwọn obìnrin o àmọ̀ lè pa èèyàn gan o àwọn obìnrin gbé fún mọ wàsáàbù obìnrin o. ọkọ tó jẹ́ pé ó bọ́ sọ́nà bó ṣe níláárí ìgbà tí ìníláárí wá dé gorosu àgbà náà lọ́wọ́ ní àwọn bàbá aláyé ń gbòòrò àwọn bàbá aláyé fọ̀dì bàbá eré fọ̀dì bàbá kẹ̀ ọkọ wà mọ́ pago rẹ àwọn obìnrin àsìmọ́ bá ṣe máa rán mọ́ obìnrin àlàǹgùrìbà tẹ́ ẹ bá ti róbìnrin tó bí fóònù rẹ̀ bá ríngì tó sá lọ bẹ́tírúmù ẹbí léèrè skeleton in cupboard ẹ máa bá ń wọnú di sanari èmi ọ̀gbọ́jú bá ń lọ. tẹ́ ẹ bá ti rí àǹtí Kàfáyá àǹtí Ràṣídà àǹtí Kúbúrẹ́ńtẹ ẹ pé nọ́mbà ń wò ó bẹ́ẹ̀ mọ̀ ní gbogbo ẹ̀yin ọkùnrin ẹ̀ níjì sọ fún ìyàwó obìnrin o ẹnìkan ní àǹtí Àbẹ̀kẹ́ sí èso obìnrin ni ó yẹ ẹsẹ̀ obìnrin ni mí kẹ̀dẹ̀ náà. yóò kó jáde o. àwọn obìnrin àláǹkúrí ẹ mọ̀ pé mo ti sọ tọkùnrin ṣáájú bí mi bá sọ tóbìnrin ó ṣeé ṣe kí àwọn ọkùnrin kan máa rò pé sáwọn nìkan làwọn ní problem ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin ẹ̀ ní problem. àwọn obìnrin ṣe rí tẹ́lẹ̀dùmarè kó fún àyè àti kíní ètò kíní burúkú tá a gbàgbé sẹ́yìn tá a gbọ́ lọ́dẹ sí ṣe rí kíní burúkú tá a ti ẹ̀wà gbàgbé sẹ́yìn tá a gbọ́ lọ́dẹ sọ yìí tẹ́ ẹ bá dí ọ̀dọ̀ obìnrin mi ọlọ́dẹ ti ń sọ wọn ò tó márùn. ẹ dákun kí wá dáa kí la dẹ̀ tún wá dẹ̀ gbé yẹn dé sí ṣètò ní kódẹ̀ ti jí àwòrán àwọn obìnrin kẹ̀dẹ̀ ọlọ́wọ́ bọ́tìnì mi ìbí kíra fún yọ̀sẹ̀ fún o. gbogbo ẹni tó bọ̀ gbàmọ̀ràn tó sọ wípé ní kó o gòkè ọkọ tí ń ṣe kúbẹ́kúbẹ́ lẹ́yìn rẹ ìgbà yẹn ló wà rí ọkọ yẹn gẹ́gẹ́ bí ọ̀dẹ̀ wàá rí gẹ́gẹ́ bí òpònú wàá rí gẹ́gẹ́ bí ẹni tí ò já wàá rí gẹ́gẹ́ bí ẹni tí ò mọ tó ń ṣe bẹ́ẹ̀ ọkọ tó dẹ̀ ń sátẹ̀lé ọ lẹ́yìn ó mọ tó ń ṣe o. ó ń wò pé ìfẹ́ mi ni ayọ̀ mi ni ẹni bí ọkàn mi ni èrò gbọ́dọ̀ rìn ìyàwó mi ìyàwó gbọ́dọ̀ jẹ ìyàwó mi nǹkan kò gbọ́dọ̀ ṣe ìyàwó mi ìjẹ́ bí ọkùnrin ṣe ń gbà lérò fún ọ ìwọ obìnrin tó mọ gbé kú òǹbẹ jogún omi ni ẹjọ́ kún náà mọ yín là kán ná ìbá ń ṣàlàyé ọ̀rọ̀ ni
ọ̀rọ̀ burúkú tí ẹgbẹ́ ìjẹ́ yìí ẹ̀dúró ń bẹ̀ Jogun Omi TV náà ni ẹni pé lẹ́nu abẹ náà la pè tó bí wàá sì bá yẹ try kẹ clean bẹ́ẹ̀ ni o sẹ́yìn yan ọkọ yín jẹ ni bẹ́ẹ̀ ṣe ń wo mi sẹ́yìn yan ọkọ yín jẹ ni definitely you are your courageous. ṣáláì jẹ gbé kókì inú ìyẹn tó kò sùn bí ẹni wọn náà ló kà mo tún wá padà bá ẹ pé òun sùn ní. ká ní sùn eyín ọba wa ní sùn bẹ́ẹ̀ bọ́ bá ẹsẹ̀ lè jọ síyàn la èèyàn mọ sleeping on bed for ẹlẹ́dàá for pillow. bàtàyè wa tí n bàtàyè mi wá tí n bàtàyè mi wá mi ò lè fẹ́ bí aya. ẹ̀ ń tẹ́sí padà lọ gbé ẹ̀ sì gbàdà lẹ́ni tí ọmọ náà ní kú mọ̀ lẹ́nu. bọ́ bá sì náà ní kú mọ̀ lẹ́nu tán ẹ̀ sì mọ̀ pé ní kádàrá yín àgbàdo tó lọ́n dà sí lágbádá ọkùnrin tí ọba ti lè fúráì rẹ̀ kí ò lè gba kámú obìnrin tó jẹ́ pé ọlọ́run bá dàgbàdo sí lágbádá tí ò lè fúráì rẹ̀ kọ́ gba kámú ìgbà tó bá sì dánbò mí wò yóò sì mètò san ọlọ́run o Nàìjíríà kọ́ lóbe ọlọ́run sámọ́ tí ìpàsàn ní lọ́wọ́ tá a wà yìí. ọ̀yẹ́ ẹ̀sìkẹ́ tó ń pè é o ìwọ gangan ni ìwọ nìkan gan ni èmi ò sí ń bẹ o. bọ́bá foríjì hàn lónìí sóòtún ní serú ẹ bọ́dọ̀ lánà. ẹ dákun kọ̀ dáa kóbìnrin náà mọ́ ọ lọ́gùn. ẹn tá à ń wọ̀ sísàlẹ̀ tá a fi ń bà sí rí olókẹ́nẹ́ ẹ̀tàn ẹlòmíì ní ọlọ́sọ̀ọ̀sẹ̀ ló mọ́ fọ́. òṣìṣẹ́ púpọ̀ lálẹ́ àná ló jẹ́ kó rẹ̀. àwọn obìnrin ẹjẹ́ pọ́ngbọ́ wa nígbọ̀wọ́ bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ ẹjẹ́ mọ̀ ọjọ́ kan yín ọmọ ọkọ yín ò lè ní ọba jẹ́ fún ẹ dákun ìbéèrè tí mo wá fẹ́ béèrè rèé tó bá dijọ́ mẹ́jọ owó wà fẹ́ni tó bá jẹ́ ìbéèrè náà orí ẹ̀rọ tẹ́ ẹ bá ń ju ìbéèrè sí o ní 070470357 ẹ dákun kí ni ìbéèrè tí mo fẹ́ jù kó tó di pábẹ̀ kí ọmọ gbé gbogbo ẹnu rẹ̀ rélé. Ọlọ́run jọ̀wọ́ wá mú kúrò lọ́rọ̀ mi. Ìyàwó ọ̀gùn tọkọ mi máa ń pè mí. Ọlọ́run mi kò sí tún wáyé dálẹ́yà mi. Àlékún mi nìyẹn báyé mi forí jì mí. rúkàrúkà aṣọ tí mo fẹ́ràn dá. àbíkẹ́ o rúkàrúkà. ìbéèrè tí mo fẹ́ béèrè àwọn èèyàn ń wò pẹ́rù béèrè wo làbẹ̀kẹ́ fẹ́ béèrè gan tí ó jáwó ọlọ́run yóò jáwó fẹ́ni tó bá gbà á. mo sọ fún ẹ lánàá pé gbogbo aṣọ mi. ìdí tí béèrè yẹn ètò ẹ bá mú nínú A àti B ìdí tí ìbéèrè yẹn bá dálé lórí tẹ́ ẹ bá ti mú ẹ bá mi yànnà náà díẹ̀ tó bá ṣe bí ilẹ̀ mú ẹ máa yànnà náà díẹ̀ á wà wò tẹni tó gbé wọn jù owó wà nílẹ̀ tó máa jẹ ní Jogun Omi TV. Àdìyà onídọ̀tí, mo fẹ́ kọ́ iná mi ò ní fẹ́ rú ẹ̀ mọ́. Òyèlè àfẹ́wọ̀n bí aya. Mo gbé mo dáràn ìgbàgbé wọn wá lẹ́yìn. Mo kájọ síta pé mo fẹ́ fọ́ látànà. aláṣẹ Jogun Omi TV wọ́n ní kí n máa kí yèyé lúà mo dúpẹ́ ọlá Adélékè Sanni. Èyí sì bẹ́tà ẹ̀kọ́ náà lẹ́yìn wọ. wọ́n ní tí bá kú bẹ́ẹ̀ kí n yọ̀dọ̀ Alhaji Muhammad Kazeem Akínlẹ́yẹ Chief of Staff. Mo wà yìí. Ọlọ́run jọ̀wọ́ wá mú kúrò lọ́rọ̀ mi. Ìyàwó wọ́n ní tí mo bá kú bẹ́ẹ̀ kí n bá wọn ya ọ̀dọ̀ bọ́ba gúnwà ti ìlú Òṣogbo. Ẹ̀dá mi. àlékún mi nìyẹn báyé mi forí jì mí. ọyìn ẹ̀bẹ̀. bíbí ire gidi pàtàkì ọmọ òròkí àsálà. sunwọ̀n jù yìí lọ. Ẹsẹ̀ mi má ṣe gbé mi débẹ̀ ibi rẹ̀. Má ṣàgbé mi débẹ̀. Ẹsẹ̀ mi má ṣe gbé mi. kí ni ìbéèrè yẹn kó tó di pé wọ́n máa kí bọ́ba gúnwà ti ìlú Òṣogbo. ìbéèrè yẹn ni pé nínú ọkùnrin àti obìnrin ta ni ẹ̀ṣẹ̀ wọn máa ń gbé wọn jù. àwí nílé ìláyé ọlọ́run ọba tó. àádáàfin ọlọ́wọ́ bọ́tìnì mi ò ní gbọ́kú ẹ láéláé. nínú ọkùnrin àti obìnrin ta ni ìbàjẹ́ ẹ̀ máa ń gbé wọn jù nínú ọkùnrin àtobìnrin ẹ̀rí pàǹtí àbẹ̀kẹ́
n ò dúró lọ́nà kan mo sọ tàwọn ọkùnrin mo tún sọ ti àwọn obìnrin tó bá dijọ́ mẹ́jọ tá a bá yànnà náà béèrè tí mo béèrè ẹni tó bá gbà ẹ ṣáàjà àtẹ̀jíṣẹ́ ẹ̀yìn ẹjọ́ hàn gàdàgbà ẹ yànnà náà níṣẹ́jú péréte bó bá ṣe tọkùnrin ni bó bá ṣe tóbìnrin ni ẹ̀ṣẹ̀ wo lọkùnrin lè ṣẹ̀ obìnrin tí ò ní dáríjì ẹ̀ṣẹ̀ wo lobìnrin lè ṣẹ̀ ọkùnrin tí ò ní dáríjì ṣe mọ̀ pé àwọn méjèèjì lá máa ṣera wa àádẹ́tún máa bira wa léèrè bọ́kùnrin bá sọ pé orí wọn lẹ́ran ó yẹ ẹsẹ̀ obìnrin náà tó bá lórí kọ̀ lẹ́ran ó yẹ ẹsẹ̀ àwọn méjèèjì yóò ní tẹni tó gbé wọn jura wọn lọ ẹ̀yin tí kí ni ìyàwó yín lè ṣe sí yín tó lè dùn yín tó jẹ́ pé ẹ sọ pé kò ní parí àǹtí comfort ẹ̀gbọ́n kí ni bọ̀dá John tí wọ́n lè ṣe fún ìwọ tí ó lè dùn ìwọ tí ìwọ kò fi sọ pé ọ̀gbọ́ ẹ̀bẹ̀ ẹni pé kì í ṣe yíbo òkè kí ni ọkọ tí lè ṣe fún yín tí ó dùn yín yóò gbé wọn tẹ́ sọ pé èèyàn gbọ́dọ̀ rírú ọkùnrin yìí mọ́ láyé kò sí irú ọkùnrin tá a mọ̀ ṣẹra wa o a sì mọ̀ abira wa léèrè ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ tèmi Àbẹ̀kẹ́ o ọkọ mi bá fẹ́ yàwó lé mi ní ó dùn mí ẹni pé ok. ọba tó ní ṣọjọ́ fi ṣọ́ wa. láti gbéra à ń lọ kábọ̀ náà ṣàlàwí nílé ìláyé ọlọ́run ọba tó ní ṣọ́. ìwé ọmọ tí ì lọ kágo ohun tí mọ́kà ọdún yìí tí ìmẹ̀ tí ọ̀ràn mi gan báyìí torí mo mọ̀ pé wọ́n rè mọ́kà ṣùgbọ́n ìwà tiẹ̀ tí ká tiẹ̀ rán mi rẹ mọ́kà kan ní Àbẹ̀kẹ́ òkè ní wà rè mọ́kà kìíní ọ̀ya èmi rèé gbogbo ẹni tó bá fẹ́ rán mi ní mọ́kà tí ọ̀ràn mi ní àjì mo fi bọ́dì mi lẹ̀ mo yọ̀ǹda bọ́dì mi rèé àtọwọ́ àtẹsẹ̀ mo fi lẹ̀ ẹ̀yẹ sọ pé Àbẹ̀kẹ́ o àràfáì ọ̀ya o ọlọ́run o àràfà ẹ̀lẹ́ níjọ́ sálàwí nílé ìláyé ọlọ́run ọba tó. èmi ọ̀lọ́ kágò àní mọ́kà ẹjọ́ ṣé kò yẹ kéèyàn máa ní etí tí ó fi gbọ́rọ̀ àní mọ́kà ọkọ̀ ìkàgàgò. kálí tù lórúkọ lọ́hún lèmi Òṣùpá àdìsá ìdì mo fi ń jáde lọ. Òṣùpá Saidi ẹ dákun sẹ́rí gbogbo agbárí ibò dáhùn orin ló kún bẹ́ẹ̀ gbogbo agbárí ibò dáhùn orin ló kún bẹ́ẹ̀ bọ̀dá Saidi mọ́ ni bẹ́yìn bá bá lórí ìyá rẹ̀ kọ́ mọ́ sọ pé ọlọ́run sọ lọ́yọ̀ sọ bọ̀ ni ọlọ́run yàá sín. kọ́ńgbà kan wọ́n jíjọ wà wọ́n ń pẹja ìkan máa lọ́wọ́ ẹ̀dẹ̀ ìkejì ọwọ́ òde ṣẹ̀wárẹ̀ yìí ọwọ́ ẹ̀dẹ̀ ìyẹn máa ló ń pẹja tó ń fún ìkejì jẹ. bó tiẹ̀ jásí ló pa nígbà yẹn síbẹ̀síbẹ̀ wọ́n ń pín jẹ ẹnì ṣòro bá kọ́ ní mórí. ìyẹn kan ní ìgbà tó tó làwọn rọ ọ̀rọ̀ fòróró jẹ Jésù ṣé ìmúrin kọ ni. àti Àbẹ̀kẹ́ yìí ni ó sọnù mí dédé síbi tí mo gbẹ́nu mi relé wà. lórúkọ gíwá iléeṣẹ́ yìí Honorable Chief Adéjùmọ̀ Peter Olúwafẹ́mi lórúkọ GM mi Akọ́láwọlé Àbẹ̀fẹ́ ẹwà èdè tẹ́ ẹ bá rẹ́wọ́ èdè tí mò ń sọ yìí ó sanra débi pé ó tún wá ga ìlà mẹ́jọ lọ́kọ tẹ́ ẹ bá wá rọ́wọ́ lọ́wọ́ bọ́tìnì mi ó nípọn débi pé ẹ̀rù gan bà mí lé agodo ni pé eléyìí ọmọ gbọ́dọ̀ náwó òkúnkùn séyàn ó tóbi débi pé ó sanra bíi ó tún wá nígẹ̀ àwọn tá máa gbé wé kí ẹ bá ń fi èbó rẹ̀ àwọn tá máa gbé kínní wétíwétí àwọn ni. ọkọ mi ò yí padà Dẹ́miládé Àbẹ̀kẹ́ ló kọ tí mi ń jẹ́ aya Jẹ̀lílì Kọ́ládé aya wọn lódòmùrò lẹ́dẹ̀ mọ̀ pé àrógun ìyàkùn àgbò ọmọ wọn lóṣogbo òròkí ọmọ àrè ọ̀pẹ́ta lèmi ń fi wá ń dágbére fún ilé ní pé ẹ má gbé kú òun bẹ́ẹ̀ o ẹ máa wò ó ẹ máa share ẹ máa like ẹ dẹ̀ pé polówó ọjà yín wá torí polówó ọjà ẹ̀yin ẹ̀sà sọ pé orí ètò tí mo ti fẹ́ polówó orí ètò Àbẹ̀kẹ́ ẹlẹ́nu abẹni yàásán ìbá polówó ọjà yín ẹ̀yin gan rí i pé ẹ̀tà ló ti kọ́kọ́ dọ́jà kọ́mẹ̀ranko kan tó tà ẹ máa tà ní ẹ fara ṣajẹ́ bí iṣẹ́ tẹ́ fún ẹ sì tà
bí ẹlẹ́wì odò lèmi ṣe ń sọ fún yín pé èmi ò ní kú ẹ̀yin ò ní kú ẹ̀yin lẹ́ẹ̀ máa wá èmi náà lẹ́ẹ̀ sì máa bá ni mò ń sọ pé láyọ̀ o ó dàbọ̀.